So for the record sir, fún àkọsílẹ̀ tó dájú sá. Ẹ máa ṣe tí ń lọ. Orúkọ yín lẹ́kọ̀ọ́ sá. Èmi ni Mr. Musiba Fabia Ajani. Ẹni tí ṣe bàbá Yomi Fabi. Bàbá èyí tí ó ṣẹlẹ̀ lónìí oríire yìí kẹlẹ̀ fẹ́ sọ. Ọpẹ́ ni fọ́lọ́run, ọpẹ́lọ́wọ́ Ọlọ́run. Ire báyìí akárè gbogbo wa, akárè yìí náà. Inú mi dùn gidigidi, ọpẹ́lọ́wọ́ Ọlọ́run. Iṣẹ́ sinimá ni ọmọ ìjìtú kí ni ìjọba fi tó ń ṣe lé mi. Nígbà tí ẹ bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, bó lè ṣe tẹ́wọ́ gbà á sí. Ìgbà tó bẹ̀rẹ̀ náà, a encourage ẹni torí kò yí sí. So a encourage kó tẹ̀síwájú pẹ̀lú àdúrà. Ọlọ́run dẹ̀ ràn lọ́wọ́, especially màmá ẹ̀ tó ṣaláìsí, ó ṣe gudugudu pẹ̀lú àdúrà. Ẹnu àpò kò sí nǹkan tó yàn fẹ́ ṣe tí ó nílò àdúrà. Ọlọ́run dẹ̀ gbàdúrà wa lórí ẹ̀ pẹ̀lú Ọlọ́run. Ọlá fa àlùbáríkà sá. Ọ̀gá àjálẹ̀ sá o, ẹ ṣeun sá. Ẹ ṣe pọ̀. Bàbá ẹ pẹ̀lẹ́ sà. Ẹjọ́ ǹjẹ́ nígbà tí ìwọ́n parí mi ò parí nígbà tí ẹbí Yomi ìjókòó àánú àkọsílẹ̀ pé ó máa jẹ́ ọmọ olókìkí tó orúkọ rẹ̀ máa la gbogbo àgbáyé dábàá yìí. Gbogbo fún àlọ́wọ́ Ọlọ́run, àbẹ̀ lọ́wọ́ anybody, gbọ́wọ́ Ọlọ́run ni. Agbàdàgbà wọn tá à ń bí kí wọ́n lè rí gbàdúrà bẹ́ẹ̀ gbàtà bí lọ́n jẹ́ kó ṣojú oríire lọ́n jẹ́ gbàdúrà wa. Ipò wo ni Yomi wà nínú àwọn ọmọ yín sà? Ipò kejì ló wà. Ìjọ tiẹ̀ láwọn àbúrò ẹ̀ tàbí ẹgbẹ́ ẹ̀ táwọn náà yá sílùú kan tó ń ṣe. Wọ́n yà pa wọn àbúrò ẹ̀pọ̀ bí ẹ̀gbọ́n ẹ̀pọ̀ bí. Ìjọba ti di iṣẹ́ tíátà tí Yomi ṣe tó fi lórúkọ yìí. Àìsí ìkan gbìyànjú nù wọn. Ìyẹn ni Ahmed. Ìyẹn náà tí láì ó sì wà ní sùn. Ìjọ tí Yomi pè é pé ó fẹ́ sílé fún nǹkan ní ó fẹ́ sílé báwo ló ṣe lára yín. Ó fẹ́ sílé. Bẹ́ẹ̀ ni. Inú mi dùn ni o. Ìgbà tó tẹ̀ pé mi kó ra lẹ̀ pa ó fẹ́ ṣe foundation, inú mi dùn gidigidi. Tó bá jọ ṣe foundation náà ni ẹ wá gbàdúrà sí foundation. Àti gbàdúrà jẹ́ pé kí Ọlọ́run lọ́wọ́ ó bá dúró síbi Ọlọ́run gbàdúrà wa. Bàbá ìgbà tí Yomi ń dàgbà lọ́dọ̀ lọ́mọ ọdún 10 lọ́mọ ọdún 12 irú ọmọ wo ni? Ọmọ jẹ́jẹ́ ni ọmọ jẹ́jẹ́ ni kì í ọmọ tó ń jà. Òun lẹ́ẹ̀kí tó máa bá wa àgbà ṣe lọ́dọ̀ wa kékeré. Àwọn àgbààgbà ló túbọ̀ àjẹ́ ọ̀rẹ́ ẹ̀ tó pọ̀ jù lọ́dọ̀ wa kékeré. Olóòlù pé lọ́dọ̀ wa sùn yẹn gbà yìí. Ẹ̀sà orúkọ tó ń jẹ́ ọ̀tá ò bá Yomi Ọlọ́run ni ò jẹ́ ìjọ ní ìtàn tàbí kankan tó bá orúkọ yìí lọ tẹ́ fi fún orúkọ yẹn. Ẹja gbọ́sà. Gẹ́gẹ́ sì sọ nígbà tí máa bí ó jẹ́ May 1st báyìí bẹ́ẹ̀ ṣiṣẹ́ púpọ̀ lọ́wọ́ mi mo ń wáṣẹ́ ìjọ ẹ̀ gangan ìyẹn lọ sọ́fún so èmi lọ sí iṣẹ́ ìjọ ẹ̀ náà gbà mí síṣẹ́ mo ṣiṣẹ́ ìgbà tí máa dé wọ́n ti bí Yomi inú mi dùn ó bá lè ṣe bẹ́ẹ̀ sí tọ́jú ẹ̀ Ọlọ́run ràn mí lọ́wọ́ tó jẹ́ gbà yẹn sórí kò sí kankan bí àwọn onírúurú tọ́jú ẹ̀ tí wọ́n lọ́wọ́ ń ṣe ìyàwó òye tó ní àtọ́ àbáyọ tó. Bàbá mùsùlùmí ni yín ní àárọ̀ ọjọ́ yín mùsùlùmí lè jẹ́ gbogbo àti ẹgbẹ́ ṣàdúrà ń sìn yẹn ní lórúkọ bàbá lórúkọ àti tẹ̀mí mọ́ ìyẹn ni pé ṣé ẹ̀yin ṣe Islam àbí ẹ ti kúrò ń bẹ̀ lẹ́bàá ti kúrò kí ló fà á. Kò sí kò tó fà mí pé ẹ̀sìn Christian tẹ́mi lọ́rùn ìgbà tó yé mi ju ẹ̀sìn yẹn lọ ìjọba kájà mọ bóyá ọmọ nǹkan tó yẹ ọmọ máa sè káwọn kan tó bá lọ sí wọn láti lásán ó má yé èèyàn pé jẹ́ nìyẹn ẹ̀fẹ́ pé kí n mọ Ọlọ́run. Ìyàwó yín ìyá Yomi kò sí láyé mọ́ báyìí láti bẹ̀rù ìlú kan sẹ́yìn kí lẹ pàdánù pẹ̀lú ikú wọn ló pọ̀ Ọlọ́run ló lè ló bẹ́ẹ̀ ṣe ń dárúkọ ẹ̀ báyìí ní ìṣe àti ìtọ́ha Ọlọ́run ló lè fún yàn ní ó lè kóbi sí ọlọ́pọ̀ torí ojúmọ́ la rántí ẹ̀ lórí ẹni báyìí náà lè fi àti rántí ẹ̀ bó ṣe jẹ́. ẹ ṣe kọ́sà ẹ pẹ́ fún ọ̀sán.